ní kété tí àkànbí gba ọ̀rọ̀ yìí yẹ̀wò tán ó pẹ̀gbọ́n rẹ̀ ó ní ẹ̀gbọ́n mi adéoyè ẹ jẹ́ kí n máa lọ lé kí n lọ rèé múra bí wọn ó ti ṣe ìgbòmìnira mi tá a mọ̀ sí freedom. ẹ̀gbọ́n ẹ̀ bá sọ̀rọ̀ ó ní rárá o ìta ṣe rèé ó máa ṣiṣẹ́ lọ ó máa fi owó ránṣẹ́ sílé bó bá ti ń fowó ránṣẹ́ sílé ọ̀gá rẹ̀ ó sì bọ́ ra gbogbo àwọn irinṣẹ́ tó nílò. lẹ́yìn èyí gbogbo àwọn in tó nílò ó ti pé ìwọ náà ó sì tún lówó lápò láti lè jẹ́ pé kò ní jẹ́ pé ńgbà tí ọba ṣe ìgbòmìnira tán ó wá túnṣe máa fọwọ́ rárá. bẹ́ẹ̀ ni àkànbí gba eléyìí yẹ̀wò ó ní ẹ ṣeun ọ̀gbọ́n mi mo dúpẹ́ ọ̀dà ẹjẹ́ àtẹ̀lé ìlànà yín. bẹ́ẹ̀ ni wọ́n gbà bí wọ́n ti gbà. àkànbí fowó ránṣẹ́ sílé o ń fún ẹ̀gbọ́n rẹ̀ lówó àkànbí ń fún ẹ̀gbọ́n rẹ̀ lówó bẹ́ẹ̀ lẹ́gbọ́n rẹ̀ sì ń fowó ránṣẹ́ sí bàbá rẹ̀. bàbá ẹ̀ sì mú òun náà ń lọ rèé kó fún ọ̀gá rẹ̀ tí í ṣe adéolú láti lè jẹ́ pé wọ́n bá ara rinṣẹ́. ṣé ẹ gbàgbé pé ibi tá a bá ìtàn apá kẹrin nínú ayítalẹ̀ dérè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ti ń tẹ̀lé wa látòórọ̀. kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. jẹ́ mo kí yín sí Kwàwísí mo kí yín sí Dùmàrè àwíṣẹ́ mo kí yín sí mèrè ntẹ́lu mo kí yín sí mẹ̀sàǹkárùfà mo kí yín sọ̀wọ́n ràmì ojúmọ́ rere ti máa wá. àjífọwọ́ lábá owó tètè ó ń lé ìyá àgò Káyọ̀dé ni mí àjà olóko bàbá tó bí ń lọ́mọ ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyà kókó nàkí ajímútábà lóògùn gbòmí kò gbọ́ ọmọ àfògbó làjà ìsáni mi jagunjọ bí ọmọ alákàtàkù ẹrẹ sọ ń gbé tán ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ ajílétí wájú ẹ̀kẹ́ lógun ọmọ ọlọ́run gbẹ́kún ni mí ìyá ńlá wọ lọ́jọ́ ọkà tó dùn yùngbàyùngbà ògbó oṣù ní diyán ògbó àgbàdo ní ndẹ̀kọ yangan ibi apẹ́rí sí ibẹ̀ ní àpè lókè lérin ibi apàgbọ̀nrín sí ibẹ̀ ní àpè ìsàlẹ̀ àfọ̀n ibi àtẹ̀ọ̀rá sí ibẹ̀ ní àpè ìsàlẹ̀ ọ̀rá lógbòmọ̀ṣọ́ ajílété ogun kan yìí jàjàjà kókó alẹ́rú lógbòmọ̀ṣọ́ ògbó mi kò gbó ọmọ àfògbó làjà ìbàrùbániwá ọmọ àjólùpẹ̀rin èmi ti yín tòótọ́ ọmọ ayé mi ọ̀dà àwa ìsépè ràn wa a ní tó yìnbó òní ni mí èmi lóríkì òyìnbó lóríkì ẹ káàbọ̀ sí apá karùn-ún eré oníṣe tá a pàkórí rẹ̀ ní ayítalẹ̀ bẹ́yìn ọ̀bá ti wá pákínní ẹ ti míìsì ẹ lọ rèé wò ó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ lọ tú ẹ tí subscribe sórí ìkànnì wa ẹ rí i dájú pé ẹ subscribe sórí ìkànnì YouTube wa àtàwọn àpànà àyè tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbójú wò wá àgbà wá búra ìtàn bẹ̀rẹ̀ torí tàn ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀ síwájú ni. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wà á búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wà á búra. bí àkànbí ti fowó ránṣẹ́ sílé ọjọ́ kejì tí bàbá rẹ̀ tó kó owó fún ọ̀gá rẹ̀ tí í ṣe adéolú tán inú ọ̀gá rẹ̀ dùn ọkàn ọ̀gá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni pé àkànbí ọ̀sá lọ òun ni ó jẹ́ ọmọ sí àkọ́kọ́ tóun ọ̀kọ́kọ́ ṣe ìgbòmìnira fún torí pé gbogbo àwọn tóun ti ń fún láyè wọn ò padà wá mọ́ àmọ́ ní kété tí àkànbí ti ń fowó ránṣẹ́ pé kóun lọ ra irinṣẹ́ yìí ó ti wá dóun lójú báyìí wípé àkànbí gangan yóò ṣe ìgbòmìnira lọ́dọ̀ òun bílẹ̀ ẹjọ́ kejì ti mọ́ ọ̀gá àkànbí tí í ṣe adéolú ó mọ́nà rẹ̀ pọ̀n ó rìnrìn àjò ó sọ lóòótọ́ sáwọn bàbá àkànbí láti jẹ́ pé ó lọ rèé bá ara àwọn irinṣẹ́ rẹ̀ gbogbo irinṣẹ́ tákànbí nílò pátápátá ńlọ̀gá rẹ̀ bá ara tí ò sì ṣẹ́kù nǹkan kan ńgbà ó jẹ́ pé owó tákànbí fi ránṣẹ́ ó tó ó sì tún ṣẹ́kù kódà ó sanwó iṣẹ́ ọ̀gá rẹ̀ náà pé káwọn fi lè tètè máa ṣe tí wọ́n máa ṣe lọ. báyìí ni ọ̀gá àkànbí ó sọ fún bàbá rẹ̀ wípé gbogbo ẹ ti pé o kán ránṣẹ́ sọ́mọ wọn kó wá ṣe ìgbòmìnira rẹ̀. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin aráalé. ní kété tí bàbá àkànbí sọ fún àkànbí pé ọ̀gá rẹ̀ ti bọ́ ra gbogbo irinṣẹ́ rẹ̀ o ìwọ ni kó wálé ká wá ṣe ìgbòmìnira rẹ̀ kó o sì gbàmì ẹ̀yẹ. wọ́n bá jọ fẹnu kò ọjọ́ wo ni ká mú wọ́n bá gbà lérò lọ́kàn ara wọn pé bọ́ bá ti di òṣùpá méjì sí àsìkò tí wọ́n wà yìí kí wọ́n wá ṣe kọ́ wálé kó sì wá ṣe ìgbòmìnira rẹ̀. àmọ́ ní gbogbo ìgbà náà àkànbí sì ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá rẹ̀ tó wà nílùú èkó níbi títí ń tepo. ẹ má gbàgbé pa ní gbogbo àwọn èèyàn ní wọ́n fẹ́ràn àkànbí nínú àwọn oníbàárà tó fẹ́ràn àkànbí ìyá kan wà nínú wọn tó jẹ́ pé ó fẹ́ràn àkànbí bí ojú ń sì wọ́n máa ń repo lọ́dọ̀ àkànbí fífẹ́ràn tá a mẹ́nubà kìí ṣe ti fífẹ́ o ṣùgbọ́n ó fẹ́ràn àkànbí gan torí pé ó tiẹ̀ ju àkànbí lọ
débi pé yọ wà ní àwọn ń ṣe wọléwọ̀de a sì máa bùn àkànbí lówó. ọjọ́ kan ìyá yìí wá síbi tí àkànbí ti ń tepo ó sì repo lọ́wọ́ àkànbí bẹ́ẹ̀ ni wọ́n jọ sọ̀rọ̀ wọ́n sì jọ dọ̀wẹ́kẹ̀. nígbà tí wọ́n jọ ṣèyí tán ẹni ìyá yìí sì fún àkànbí lówó ó sì ní ọmọ mi máa ṣe bó o ti ń ṣe o ọlọ́run á gbé ẹ sókè ìwọ náà á jẹ èèyàn láyé bẹ́ẹ̀ làkànbí ń sàmí. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin afẹ́nifẹ́re ẹ̀yin tẹ̀ ń bá wa bọ̀ nínú eré oníṣe èyí tá a pàkọ́lé rẹ̀ ní Ayítalẹ̀. lẹ́yìn bí ọjọ́ bíi mẹ́ta ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ojú ọ̀run rí kùrukùru kòwé ókè kòwé ọ̀hún ò fararọ. kí ni tó ṣẹlẹ̀ gan-an gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń bá wa bọ̀ ìyá àkànbí gan tiẹ̀ ń kọ̀ nígbà tí àkànbí ń ṣe gbogbo àwọn wàhálà yìí tákànbí ń já lọ sọ́tún àti bàbá rẹ̀ níbo ni ìyá àkànbí wà ẹ má gbàgbé o pa níyà àkànbí ń bẹ nínú ọjà Gbági ìlú Ìbàdàn tí ń taṣọ torí èdè àìyedè kan tó wáyé láàrin òun àti bàbá àkànbí ni wọ́n fi ṣe gáfárà tí wọ́n ṣe gàyà fúnra wọn díẹ̀ náà. ipa wo ńlá yọ̀ká tí í ṣe ìyá àkànbí kó lórí ọ̀rọ̀ ayé àkànbí tó fi sọ ìyá àkànbí di ikú ọmọ ní ń pa Ayítalẹ̀. Ayítalẹ̀ kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè ibi yìí la fi àdàgbà apá karùn-ún sinimá eré oníṣe tá a pàkórí rẹ̀ ní Ayítalẹ̀ ibi ìlà fàdàgbà rẹ̀ rọ̀ sí bọ́bá di apá kẹfà nínú ìtàn yìí ẹjá pàdé kí ni tó ṣẹlẹ̀ kí ló sọ ìyá àkànbí di ikú ọmọ ní ń pa Ayítalẹ̀ kí tiẹ̀ níyà àkànbí gbé nígbésẹ̀ gan-an kí ni tó ṣẹlẹ̀ sákànbí kí ló ṣẹlẹ̀ sí bàbá àkànbí ẹ máa bá wa bọ̀. Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi atukọ̀ ètò bí ẹni tukọ̀ ojú omi awakọ̀ ètò bí ẹni wakọ̀ ojú irin apàtẹ ètò mọ́kùtà bẹ́ẹ̀ bá ti tẹ̀lé kàn ní wa lójú òpó YouTube àti ní ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbójú wò wá ẹ rí i dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ bẹ́yìn ò sì tí ì nífẹ̀ẹ́ àwọn fọ́nrán wa ẹ ṣe bẹ́ẹ̀ báyìí ẹ fi èròǹgbà yín sábẹ́ àríwísí ṣé kí n mú apá kẹfà wá ẹ bá ń kọ́ sábẹ́ àríwísí títí ìgbà míì tá láǹfààní àtijọ́ pàdé pọ̀ ikú ò níjọ pa wá o àjọ máa fa ìkú dẹ́gbẹ̀rá ni ire o ire kàbìtì.